Hello, ṣé ẹ ti gbọ́? Ẹ ti gbọ́. Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná, àtàná láti wà lẹ́nu ẹ̀. Northern politicians visit to Buhari plot to unseat Tinubu in 2027. Ṣé Sani ló sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé àmọ́ epo ti tó bí ọjọ́ mẹ́ta tá a ṣe ń pariwo kínní? Ó ti padà ń ṣẹlẹ̀ o. Plot ń lọ burúkú. Mo ṣe one video ní last week. Mo ní kẹ́ tẹ́ bá lè ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu kí ẹ bá mi share video yẹn. Àbẹ́yìn ò rí báyìí. Géèmù burúkú ló ń lọ lọ́wọ́lọ́wọ́ tó o bá wẹnulẹ̀ tó wẹnu ọkọ́ tó o bá wo nọ́ọ̀tì lọ́wọ́lọ́wọ́ ó ti dojúrú o Gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná bẹ́ẹ̀ o kẹ̀wùkẹ̀wù ló ń laná o bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí wọ́n náà fẹ́ on plan lọ́wọ́ láti yọ Sultan of Sokoto o Shettima mú wọn mọ́lẹ̀ ṣe mọ̀ pé mí àméjì òun ló ti wà ní Kaduna El-Rufai EFCC fẹ́ lọ gbé kó wá ṣàlàyé bílíọ̀n tó náà kó jẹ náírà kan ṣá náà ti dojúrú po gbogbo ẹ ti di rádaràda ìyá ń pẹpẹ skátàskátà iṣu atayanyan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n ti ń plan bọ́n ṣe máa hàn sí ti bàbá Tinubu ní 2027 pé kò tiẹ̀ ní sí nǹkan tó ń jẹ́ Tinubu 2027 northern politician visit to Buhari plot to unseat Tinubu in 2027 ṣé Sani ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣá ọmọ ìyá mi màámi dádì mi brọ́dà mi ọ̀nkù mi ẹ wá ẹja wálé ẹjọ́ ṣé 1 billion Tinubu ṣé 1 billion Buhari ó lè unseat Tinubu ni àbí kò ṣe Buhari ó ṣèkíní ó lulẹ̀ ó ṣèkejì ó lulẹ̀ ó ṣèkẹta lulẹ̀ ó ṣèkẹrin ó sunkún lórí social media ó wá pé ẹgbẹ́ kìíní yẹn wá èmi ló kàn àbí kò ṣe Buhari yẹn so Buhari yẹn ti wá ní power tó ṣèkíní tó lulẹ̀ tó ṣèkejì tó lulẹ̀ tó ṣèkẹta kó lulẹ̀ tó ṣẹ̀ wá bá dá sí kó má sunkún mọ́tọ́ wá bá nu omi ojú ẹ̀ pé má wọrí a máa bá ẹ ṣe wọ́n máa bá ẹ gbé débẹ̀. Buhari yẹn ni àwọn northerners ń sá lọ sábẹ́ ẹ̀ nísìnyí wípé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ o bọ́n bẹ̀rẹ̀ sí ní plan bí wọ́n ṣe máa ṣe o ní 2027 ìbò 2027 o kò sí nǹkan tó ń jẹ́ Tinubu ṣé o ti fẹ́ gbà bó o ti fẹ́ gbọ́ Àtíkù àti Obi má jẹ́ kó yẹ ẹ́ lẹ́nu tó bá rí Obi ní PDP torí LP ó ti fọ́ ẹ̀hìn ìkan lára àwọn lọ́ọ̀yà wọn Kenneth Okonkwo tó mọ̀ Okonkwo tó bá òkú jẹ́ ní mi ìbá pé dáadáa sorry oh my brother yo òǹgọ́ ti kúrò báyìí nínú LP yóò mọ̀ pé ìkan lára àwọn lọ́ọ̀yà wọn ni àti ìkan lára àwọn gbòógì ó ní bunch of àwọn criminal àwọn ni wọ́n fọ́ọ̀mù Labour Party ó ti kúrò nílé ó ti cute Labour Party ń sìn so ó dẹ̀ pé Obi ń padà lọ sí PDP àwọn àti Àtíkù àwa mélòó tó máa fi ṣe vice president Baba Tinubu kí ló ṣẹlẹ̀. Oh, no, I can never sing it. I cannot borrow a culture where I don't know. How long will we use our sense, create something by ourselves? They will make the money from here, take it to abroad, they will collect it. The same Oyibo go borrow us the money with interest. Who is fooling who? When they borrow us the money, they will still share the money again, return it back to them again. The Britain they are talking about, what do they have? Did they have any mineral resources? We are over fucking blessed. What we have, they don't have it. Europe no get 1/4 of what Nigeria have. Boko Haram exists today is because of mineral we have. If not because of mineral Nigeria have, Boko Haram could have not been existing. In Medugri, America, they mine the uranium where they there. The same uranium they in Nasarawa State here, they buy it, then the miner and Chinese, the miner, they sell it. A gram of it is $37,000 per gram. Only the uranium alone, Nigeria can survive and survive the whole Africa as a nation. Nigeria remains the giant and we are the giant, but we are full of giants. Now full people full the country. Allah. Look at Yabel, a young small boy. The answer white lion, white waiting. Waiting you create for Kogi. Dino Melai now. Northern politicians visit to Buhari plot to unseat Tinubu in 2027. I read. A former senator representing Kaduna Central Senatorial District in the 8th National Assembly, Sani, has said the recent visit by some prominent northern politicians to ex-President Muhammadu Buhari in Daura, Katsina State, were all plot to unseat President Bola Tinubu in 2027. Mokiwakiwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá, Yèyé Dára Kòwé. Kòkòkò ó ní mò ń jẹ́ ní orí ètò ti dára àtúnṣe làwa ń ṣe ń bẹ̀ dẹ́ a tún máa ń
ọ̀rọ̀ tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ mọ̀ kẹ́ ẹ lè mọ gbogbo information bó ṣe ń lọ káàkiri especially ní Nàìjíríà nítorí àwọn ìran mi ilẹ̀ Yorùbá àwa ní ògo ẹwà adúláwọ̀ láti lè pariwo ẹ̀ síta gbogbo bí nǹkan ṣe ń lọ kì í ṣe pé kí ìwọ kó kọ́kọ́ sókè kó o ní information yẹn bí ibi tí nǹkan ń lọ bó ṣe ń lọ òun ní nǹkan tí ṣó dára wà fún ó lẹ́ ń gbọ́ yìí o wọ́n ní àwọn nọ́dánà wọ́n ti ń plan bí wọ́n ṣe máa yọ bàbá Tinubu ní 2027 ṣé mọ̀ pé mi ì lè káyé fídíò tí mo ti ṣe nínú oṣù yìí báyìí àbí láti last month tí kìíní yẹn information yẹn tó ti ń gbé wá bí wọ́n tún ṣe rí eléyìí báyìí náà ní dára ara fídíò tó ṣe òun rèé o wọ́n tún ti gbé jáde o lóòótọ́ ni gbogbo wa rí fídíò yẹn tó ń lọ káàkiri àti picture tí àwọn El-Rufai àti gbogbo wọn tó ń lọ tán láwọn lọ ń kí Buhari fún ọdún iléyá àṣọdún iléyá kọ́ o àṣẹ plan bó ṣe máa hàn sí ti Tinubu 2027 bàbá Tinubu 2027 ò ṣúọ̀ fún yín 4 years tẹ́ ẹ tó ṣúọ̀ yìí tẹ́ ti wà ń bẹ̀ yìí ẹ ti lo 1 year plus nísìn ẹ jọ eléyìí tó kù ẹ má waste ẹ ṣàánú wa nílẹ̀ Yorùbá ẹ ṣe ohun tó bá yẹ kẹ́ ẹ ṣe torí ó ti ṣúọ̀ jù ní wípé 2027 nínú kó jẹ́ 2027 ní Nàìjíríà máa fàya pẹrẹgẹdẹ bí aṣọ tó ti kó torí 2027 yẹn àwọn ọmọ Yíbò ò ní gbà Haúsá Fúlàní ò ní gbà bàbá Tinubu alpha àwa ṣe sọ wípé àwa ò tiẹ̀ ṣe Nàìjíríà mọ́ àwa fẹ́ dá dúró èwo ní ká ṣe ń sìn kí lẹ fẹ́ ṣe bàbá gbàjà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ ẹ rálé ràǹdí bàbá Tinubu tẹ́ ẹ jọ ń ṣèjọba 4 years àkọ́kọ́ yìí ló ṣúọ̀ fún yín kí ni kókó yín kí ni dáúdà yín ilé làbọ̀ sí mi oko àti gìbọ̀yà yín lójú tẹ́ ẹ bá lo 4 years tẹ́ ẹ rí ìkọ̀kọ̀ ṣe tẹ́ ẹ bá rò pé ẹkàn máa ṣe rádaràdà ẹ wá padà sí ilẹ̀ Yorùbá a máa ti gìbọ̀yà yín lójú ni ẹ jẹ́ a máa kà lọ. Former Vice President Atiku Abubakar, who is also the People's Democratic Party candidate in the 2023 presidential election, as well as the former Kaduna State Governor Nasir El-Rufai, shey you dey see the combination, among others, recently paid a solemn homage to the former president in his hometown, Daura. Irona Pakunse solemn homage in Oloje. Buhari handed over power to Tinubu, the candidate of the All Progressives Congress, who gained according to Sani, who also is an activist. The prominent Northerners want to resurrect the Buhari political chants and fanaticism and mobilize the gullible to another hollow and bewildering end. Ṣé ìgbọ́ nǹkan tí màá yẹn sọ? Ó ní Sani, Shehu Sani, ó ní àwọn nádánà wọ́n ti padà lọ sọ́dọ̀ Buhari báyìí láti lọ bẹ̀rẹ̀ fanatic gbogbo wàhálà bọ́n ṣe máa plánù ní nọ́ọ̀tì láti mobilize àwọn dìdìrìn tí wọ́n mọ nǹkan tó ń lọ láti lò wọ́n gẹ́gẹ́ bí vessel bí material láti ṣe rádaràda manipulate everything wàhálà 2027 ò lè fara re tí Nàìjíríà ò bá ti dojúrú before 2027 ó ti ṣọ́ọ̀jù pé 2027 ó dàbọ̀ Nàìjíríà ó dàbọ̀ ó dìgbére ó dàrínà kó ó dojú àlá Nàìjíríà ó dẹ̀ pé 2027 Nàìjíríà máa A project the former lawmaker in a post on his verified Facebook handled on Monday noted will eventually fail. Sani therefore urged Northerners to reject the faces and their plots to unseat the president come 2027, while noting that they had nothing to offer. Sani said the recent visit by some prominent northern politicians to Daura appears to be the usual homage, but looking deeper and beyond the facade. It's so it is surreptitiously a new attempt to build a strong northern alliance using ex-President Buhari as a rally point to challenge and evict President Tinubu's government in 2027. Òun ló ti gbọ́ yẹn o, plan wọn nìyẹn o, wọ́n láwọn lọ kí Buhari ex-president tó gbéjọba fún bàbá Tinubu tí bàbá Tinubu ò mọ bí géèmù ṣe lọ tẹ́yìn sọ pé ibi tí Buhari
tó fi àdágbé tó rọ̀ sí ibẹ̀ lẹ́yìn máa ti continue ṣe rí pé continuity yín pẹ̀lú iṣẹ́ Buhari ó padà ó ń là yín lóògùn ṣe rí bàbá mo ti ń pariwo láti ìgbà tẹ́ ti débẹ̀ yìí pé ṣé ẹ rò wípé 800 years ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu àti Gbàjà àti gbogbo àwọn tó súnmọ́ bàbá Tinubu Ṣèyí Tinubu mọ́mí Fọláṣadé ẹ bá wa jádádì lẹ́ẹ̀kan náà ẹ bá wa sọ fún wọn pé ó dẹ̀ pé pláànù tí wọ́n plan yẹn wọ́n rò wípé ilẹ̀ Yorùbá ni wọ́n wà bó ṣe manipulate bó ṣe mú ilẹ̀ Yorùbá tó ń control ẹ̀ wọ́n rò pé òun náà máa lè ṣe fún the whole of Nigeria federal ni wọ́n wà wọ́n sí ní state ẹ bá wa sọ fún wọn wípé wọn ní 800 years láti lò ń bẹ̀ yẹn as a president ẹ bá wa sọ fún wọn wípé 80 years kọ́ ni bàbá Tinubu fẹ́ lò níbẹ̀ yẹn tí wọ́n plan bẹ́ẹ̀ ni wípé wọ́n máa wà ń bẹ̀ kánrin kése no the highest of the highest years tí ẹ lè ní opportunity láti lò ń bẹ̀ as a president bàbá Tinubu kò ju 8 years lọ bẹ́ẹ̀ lè tà sí 4 years àkọ́kọ́ ẹ̀ òun ló ṣọ́ọ̀jù fún yín ṣe rí second year yẹn ṣe rí 2027 kò ṣúọ̀ rárá pé Nàìjíríà máa sí mọ́ and ó ti wá fojú ẹ̀kọ́ tí ń fojú múmú hàn báyìí wípé possibility wípé bàbá Tinubu ló máa jẹ the last president ní Nàìjíríà ó ti confam nsìn èmi fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ ẹ bá dìde tẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá tó jẹ yín lógún tẹ́ dẹ̀ súnmọ́ bàbá Tinubu gbogbo ẹ̀yin kábíyèsí tẹ́ súnmọ́ wọn ẹ bá wa sọ fún wọn nínú 4 years tó ṣọ́ọ̀jù fún wọn wọ́n ti lo 1 year wasted ṣe rí 3 years tó kù bàbá Tinubu tí ẹ ò bá fi ṣe nǹkan kan fún ilẹ̀ Yorùbá ká máa rántí kọ́rin kése àwọn àtìrandíran ṣèyí ajẹkísà níyà nílẹ̀ Yorùbá àṣekíni ajẹkísà níyà nílẹ̀ Yorùbá ẹ stop ṣe bẹ́ẹ̀ o ẹ stop ṣe bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ gbogbo ẹ̀yin house of rep tẹ́ kú ẹnu tẹ́ kàn ń tan àwọn èèyàn jẹ́ pé lọ́ọ́ represent wọn ní house ọ̀rọ̀ open grazing tí wọ́n fẹ́ ban tọ́wọ́n pàṣẹ bílẹ̀ ní house ó ti padà tú àṣírí gbogbo yín ẹ kàn ń lọ bẹ̀ lọ́ọ́ represent ara yín ẹ kàn ń gbowó sápò àárín yín kò sí ẹ wà active ẹ kàn wà ṣáá ni kò sí ẹyọ èèyàn kan báyìí nínú yín tó wà responsible gbogbo yín tẹ́ represent ilẹ̀ Yorùbá a ò rí yín ọ̀run ti tú àṣírí yín síta kò sí rírí tẹ́ rí àbí kò fẹ́ bá mi yẹ àwọn tó ń dìbò fún yín ni àbí kò fẹ́ bá mi yẹ wọ́n ni ẹ̀yin ò síwọ̀n ènìyàn ìkà burúkú òjálẹ̀ onílé fi bó ti ẹ̀ mọ́lẹ̀ ordinary open grazing gbogbo constituency gbogbo representative gbogbo everybody wọ́n sọ̀rọ̀ Haúsá sọ̀rọ̀ Fúlàní sọ̀rọ̀ Ìgbò sọ̀rọ̀ àwọn Kàlàbá gbogbo wọ́n sọ̀rọ̀ Yorùbá nìkan ni ò lè wú kán wọ́n fi ṣe yín ẹ̀yin nu Ọlọ́run ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ wá sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá o èsobe ẹ̀yin ọmọ Yorùbá o èsobe ẹ̀yin ọmọ Yorùbá o ẹ̀yin ọmọ kọ́ ilẹ̀ Yorùbá o èsobe ó ti yá o ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí ní plan fún wọn against 2027 ojú ìyálàjà yín máa bó nílẹ̀ Yorùbá láti orí president títí dé orí councillor ojú ìyálàjà yín máa bó àti wípé gan kí láti ẹ̀ sọ bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ sí kọ́kọ́sì yín gbogbo wọn ti fọ́dà gbé gbogbo àwọn tó ṣiṣẹ́ fún bàbá Tinubu tí gbogbo wa mọ̀ tí wọ́n jẹ́ popular people tí wọ́n máa ń rí wọn ṣáṣáṣá lọ́ọ̀láì gbogbo wọn kọ́kọ́sì bàbá Tinubu ti gba ná ó ti gba ná kẹ̀ everyday gbogbo ẹ̀ kàn dojúrú ó ń lọ́lù Nàìjíríà gan lọ́lù everywhere ń lọ́lù bàbá Tinubu ọwọ́ yín la padà bá ń bẹ̀ ní nọ́ọ̀tì ẹ ti gbé iṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ ti gbé dé nọ́ọ̀tì ṣèbẹ́yìn lẹ máa mú gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa mórí eléyìí ẹ fi gbé eléyìí torí kọ́ má bà torí àǹfààní ara yín torí kọ́ má bà rójú tu ti tọ̀rọ̀ titi yín ẹ mú yẹn ẹ mú irin iwájú ẹ fà á mọ́ tìpàkọ́ ẹ mú tìpàkọ́ ẹ fà á mọ́ tẹ̀gbẹ́ abẹ́yìn kọ́ ni ẹ mú gbogbo èyí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ ti padà lọ dé iṣẹ́ ní nọ́ọ̀tì wọ́n ti kàn jẹ̀gbọ́n wọn ọmọ yín tẹ́lẹ̀ ni wọn ọmọ yín tẹ́lẹ̀ ni wọn àwa ọmọ Yorùbá ti mọ bàbá Tinubu tẹ́lẹ̀ ká tó kẹ́yìn nọ́ọ̀tì tó máa wú a ti mọ̀ yín lọ́sàn gangan báyìí pé èṣù ilẹ̀ Yorùbá tá à ń gbẹ́bọ̀ kàǹkà fún lójoojúmọ́ lélẹ̀ kọ́ranjọ́gbọ́n ti wá àti gbà fọlọ́run lórí màtá yín wọ́n ti gbàdúrà wọ́n ti sàṣìyín wọ́n ti ṣe oríṣiríṣi wàláì tí kò padà àti ẹ̀dẹ̀ ṣó pé ọmọ Yorùbá ni bàbá Tinubu lóòótọ́ báwọn èèyàn ṣe sọ Yorùbá náà pè wọ́n ibẹ̀ kan là lọ ẹjọ́ ọlọ́rọ̀ kọ́ṣá wẹ́nu lẹ̀ kó wẹ́nu ọkọ́ nọ́ọ̀tì ò máa rojú okun o ẹdìyẹ mà ti bà lókun nọ́ọ̀tì ara ò máa rọ nọ́ọ̀tì ara ò máa ra wá ara nọ́ọ̀tì o ẹ máa gbà mí o ojúmọ́ kan ìdààmú kan ni ní nọ́ọ̀tì báyìí o gbogbo wọn ò bọ́ ṣe pọ̀ tó tọ́nà unite bàbá Tinubu ẹni kò mọ̀ ẹni mọ̀ kò
ẹni kò ó wọgbó lọ ọkọ tiẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ bàbá Tinubu ẹ ṣekúre Yàsín bàbá Tinubu ẹ kì í ṣekúre. ìgbà táwọn nọ́dánà tí wọ́n gba mílíọ̀n bí náà bọ́jà wọn bá jóná kẹrù wàá kàn máa gbọ́ 100 million bí 50 million bẹ́ẹ̀ yẹn ó pẹ́ títí bàbá kúkú kó ẹrù ó ní hì ibẹ̀ náà wá kúkú ń gbé ṣé torí kẹjẹ president wọ́n wá ti rè pé wọ́n ti réyàn re bàbá Tinubu ẹ ṣó wọn ọmọ nǹkan tó ṣe ń pè yín ní Jagaban of Bogu ẹ sọ fún wọn pé ọmọ olódòdè gègègègègègègègè bàbá Tinubu ẹ burú fa jàjà gbárígídárígídárígídá. Kaduna ṣọ́ọ̀tì ìjọba Kaduna rójútu bàbá Tinubu báyìí ẹ̀mí àméjì bí ìrírú ẹ̀rí wà kàn máa gbọ́ court ti sọ pé Bayero òun ni emir wà tún gbọ́ lẹ́lẹ́kejì kò sí baba ńlá kó ẹni tó lè yọ Sanusi mo ní ìyẹn láyé rán o àfìgbà tá a tún gbọ́tọ́ ní wọ́n tún ti ń plot o Shettima ti fi gbé ta o mítìn burúkú ni gbogbo wa ń ṣe láti jọ bíi mélòó kan báyìí sìn ẹnu ẹ láwọ̀ yìí lórí ọ̀rọ̀ náà ti ṣá kọ́lọ́n kó gbọ́ pẹ́ wa lórí ọ̀rọ̀ náà ti kọ́lọ́run kó gba ìyẹn wa ṣé ó ti yẹ ẹ bẹ́ẹ̀ yẹn yo wọn náà ti fẹ́ yọ Sultan of Sokoto lolúwo wá ń ṣe oríkẹ́ǹdì bẹ́ẹ̀ ni wípé wọn ò tí ì bí iye èèyàn mi mà rí olúwo bá wílẹ̀ Yorùbá gbogbo àwọn ọba tó mà ti di kọjẹ̀mánì ó dẹ̀ pé olúwo ti di tírà mọ́ gbogbo wọn ó ti ṣiṣẹ́ àwọn ọba ilẹ̀ Yorùbá mọ́ tírà gbogbo rádaràdá tó lúwo bá ṣe àṣegbé ni ṣé o ti rí olúwo ikọ̀ tó bá mú wọn tó fi ń yọ emir tó fẹ́ yọ Sultan of Sokoto tó fẹ́ yọ ilọ̀ ẹ wàláì 1 billion a máa yọ ẹ lásìlẹ̀ Yorùbá ìwọ kọ́ ni mo bá wá síbí àbí kò yé yín báyìí wọ́n gbìyànjú lọ́wọ́lọ́wọ́ ogun lọ lọ́wọ́lọ́wọ́ ní nọ́ọ̀tì báyìí ẹ dúró àbí nọ́ọ̀tì ní kíní táwọn ìtì kankan ti fẹ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà ni gbogbo wàhálà rògbòdìyàn ti ń bẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀ o àbí bẹ́ẹ̀ lọ́lọ́run ti fẹ́ bẹ̀rẹ̀ kíní ni tó bá ń gbọ́ fúnra wọn ni fúnra wọn ni fúnra wọn náà mọ fúnra wọn lóògùn jẹ́ fúnra wọn ni àdúrà wa ń gbà àdúrà ń gbà wọ́n ní tí àdúrà bá gbà tá apá aládùúrà ò ní ká mọ́ wàláì àdúrà ẹ̀yin sáúdánà ó ń gbà lórí nọ́ọ̀tì kò sí peace of mind the rest of mind ní nọ́ọ̀tì bá ṣe ń bá yín sọ̀rọ̀ gbogbo bẹ̀ ló ń laná kẹ̀ù bàbá Tinubu ṣé ẹ rí 3 years tó kù yìí ẹ wá ṣe nǹkan o ẹ gbé nǹkan gidi kan ṣe tórúkọ yín fi máa lọ kọrin kése tẹ́ ẹ bá tiẹ̀ wá ṣe nǹkan kan fún ìran ọmọ Yorùbá pẹ̀lú gbogbo àwọn tó ti kan ròyìn sínú kàtẹ wá sọ pé pẹ̀lú gbogbo ẹ tá complain náà wọ́n padà ṣe lè fún wa ẹwọ ẹjẹ àgbàgbé ẹ àbí kò ṣó ti pọ̀jù ṣó ti pọ̀jù kó pọ̀jù gbájà àbí ẹ fẹ́ wá sí ilẹ̀ Yorùbá mọ́ ni gbogbo yín kọ́kọ́ sí bàbá Tinubu tó fi gbogbo tẹ́jẹ mínísítà tẹ́jẹ gbogbo ẹ̀yin gọ́fìnà sì tẹ́ ẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ ẹ mọ̀ wípé adẹ̀rí yín àwọn òótọ́ mà tiẹ̀ ní jẹ́ nǹkan lẹ́ẹ̀tàn. The recent visit by some prominent northern politicians to Daura appears to be Ibola Kadele. It is a regrouping of northern political forces for the next general election, a project that will eventually kiss the dust. Really? They want to resurrect Buhari's political charm. Ẹjọ́ ibo ni Buhari political charm wà ńgbà tó lulẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin tó sọ ẹkún. And fanaticism and mobilize the gullible to another hollow and bewildering end. They want to stock up and light up the Arewa sentiment without considering the inferno it will eventually generate. Sherry. Ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá, ẹ pẹ̀lẹ́, ebe lọ s'Abuja lọ́jọ́ sí tẹ́ lọ bá bàbá Tinubu abọ́dé ti yín ẹ̀yin ò mọ nǹkan tó jẹ́ Yorùbá nation o. Ẹ̀yin gómìnà náà ẹ tún bọ́ síta condemn Yorùbá nation. Ẹ ti rí àwọn eléyìí báyìí wọ́n ní they want to stock up and light up the Arewa sentiment. Arewa ìṣáání gbogbo nǹkan tí Northern bá fẹ́ dánwò tán bá fẹ́ dá lára tán fẹ́ ṣe anything Arewa yìí náà ni
Arẹwà àwọn yúùtù wọn wá tì wọ́n síwájú wọ́n tì wọ́n síwájú wọ́n ní kó máa ṣe kí ni ntọ́ bá ti sọ fún wọn pé kó lọ ṣe wọ́n máa ṣe ẹ wo ẹ jẹ́ ká àwa fi àsìkò yìí wọ̀nà ẹ̀yin governors ní South West a fi àsìkò yìí wọ̀nà ẹ̀yin afẹ́nifẹ́ra wọn àti gbogbo àyín àgbààgbà ilẹ̀ Yorùbá àgbà tí ò bá kẹtàn sọ̀rọ̀ níbi tọ́rọ̀ dé dúró tí Nàìjíríà dé dúró sìn akẹtàn sáré ẹ jẹ́ kí sàníjà ṣé rí respect tá máa fún yín á delete respect á kọ fún yín gan ni abẹ́yìn ò gbọ́ ni kò sí ọjọ́ ọ̀la mọ́ àwọn wo ní ìgbà tí Nàìjíríà ń jẹ́ Nàìjíríà lẹ máa ń deceive wa tẹ́ máa sọ wípé àwa youth èní àwa ni leader of tomorrow it is a lie ojú wátẹ̀là irọ́ ni ibo nínú gbogbo situation tó ṣẹlẹ̀ Nàìjíríà ibo lẹ ti rí youth tó rórí wọlé àwọn youth kọ̀ọ̀kan tó dẹ̀ ráyè wọ bẹ̀bí irú Yàyà Bello ṣe náà lọ síhún níbẹ̀ ṣe náà lọ ya wèrè mọ́bẹ̀ tí yẹn kówó jẹ gbogbo owó tí Yàyà Bello kó jẹ ọmọ 45 years péré ó ti 45 gan ni billions upon billions léde ní eléni báyìí àgbúrò ẹ̀mọ́ owó yẹn ti wọ gbọ́ tara ẹ̀kọ́ rí burúkú wà bìgbà. The same Buhari that led Nigeria for 8 years and left the north worse than he met it. It is too early to forget. By the time he left power, poverty and insecurity were at their peak than at any time in Nigeria history. They had power and wasted it. What do they want to do with it again? A Southerner is in power just for 1 year. It is too early for the desperate and power-hungry northern elite to start plotting. The South never did that to Buhari. Their intended action has the capacity of ruining the democratic process and wrecking the fragile unity of the country when the South is awakening to this reality. Sunny báyìí sì ló sọ wípé power àwọn northern ti wà power hungry jù. Agbára yẹn bẹ́ẹ̀ ni wípé kó jẹ́ àwọn torí ẹ̀ náà ṣe sọ pé born to rule làwọn. Wọn kì í fẹ́ kí ipò yẹn kó bọ́ sí ọwọ́ any other part of Nigerians. Òun ládẹ ṣe sọ fún yín wípé ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ wá lọ́bẹ̀. Aláṣemọ́ ẹ jẹ́ kó máa di agbára wọn mú. Ẹ jẹ́ kó swallow power wọn. Ṣebí àwọn ni náà ti láwọn ní born to rule àwọn náà ní Nàìjíríà. Kò sí wàhálà. Ẹ jẹ́ káwọn máa jẹ́ wọn Nàìjíríà lọ. Àbírọ́ ni mo pa ó sì support mi níbi comment section. Bá mi support níbi comment section gbogbo àlàyé yìí kó lè délẹ̀ kó lè yé gbogbo wa pátápátá. Ẹ jẹ́ kí northern kan máa fọwọ́ mú Nàìjíríà kó máa jẹ́ wọn Nàìjíríà lọ. A ní ẹ yọ̀ǹda wa ibi tá ti jọ ní problem báyìí nísìn. Kẹ́ ẹ gbé power kẹ́ ẹ fún mọ́wọ́. Ká dé sọ wípé ẹlẹ́ẹ̀rẹ́dì àti share power pẹ̀lẹ́ ní other Nigerians other tribe àbí kiri kan okay kò sí wàhálà ẹ̀yin ẹ máa fọwọ́ mú ẹ̀yin yọ̀ǹda ẹ̀wọ̀ ẹ jẹ́ ká wá dá dúró ẹ̀nẹ́rọ ó dá restructure west kiri kan ẹni my foot oh kí lẹ wá fẹ́ gan kí lẹ fẹ́ ayé nìyẹn lára o lé ọdún kan péré bàbá Tinubu we no tell you àwọn tẹ́ lọ pinch tent mọ́ nìyẹn àwọn tẹ́ lọ mú létí kò sí wàhálà ẹ ṣe àkótí ẹ ṣe rádaràdá tí gbogbo yín fẹ́ ṣe kẹjẹ káwa dá dúró ìyẹn ní ibi tí ọ̀rọ̀ tèmi ń lọ tèmi tó concern mi. The obsession with power is condemnable. Opposition to Tinubu from the point of policies, promises and programs of his administration is a democratic right of any Nigerian. Well, okay. People have the right to speak and criticize the government. Why not if not? But attempts to wipe up northern sentiment to achieve their political ends is a dangerous political experiment and expedition at this material time. Lórúkọ Jésù ẹ̀yin northerner ẹ máa gbógun ti ìjọba Tinubu. Ẹ máa gbógun ti torí ibẹ̀ làǹfààní títí wá wà. Tó bá jẹ́ pé bí Ọlọ́run ṣe fẹ́ tó náà nìyẹn káwa lè dá dúró ẹ jẹ́ ó máa lọ bẹ́ẹ̀. Àbí kí lẹ ní mo sọ. He added, no serious southerner challenged Buhari for 8 years. These power-drunk northern politicians are dragging the region to a new political journey through a landmine. Buhari's reign ensured nepotistical placement, installation and dominance of northerners at strategic positions of authority and power for 8 years. Results have shown that they only enriched themselves, pillaged the economy of the country, and pauperized our country. Wọ́n pín o wọ́n fi Nàìjíríà wọ́n fi enrich ara wọn ni Nàìjíríà is a market grand kò lè sí àtúnṣe kankan bẹ́ẹ̀ wọ́n tó ń expect pé nǹkan gidi kan máa ń bọ̀ tó máa jáde olórí kan bọ̀ tó ń bọ̀ wá ṣàtúnṣe kò sólórí tó máa ṣàtúnṣe ju wípé tó bá ti débẹ̀ kan padà rí àwọn náà lè ní mind wípé tó bá débẹ̀ wọ́n fẹ́ ṣàtúnṣe bọ̀ tó bá débẹ̀ tọ́tọ́ rí wípé
market grand ni lẹ́yìn ká ṣe trade by barter good for goods náà ni ká dẹ̀ ta ọjà ká kówó wọlé kó ní kálukú dẹ̀ máa kówó. The only thing tí ìwà tèmi rí tí both the past president Buhari tí baba Tinubu continue tí wọ́n ṣe tó jọ fojú hàn tí ìwà tèmi lè stand wẹ̀wẹ̀ lé lórí tájọ mọ̀ ni wípé kán máa bọ́rọ̀ owó káàkiri kí náà fowó ṣe ìwà tèmi mọ̀ tó bá mọ̀ bá mi kọ síbi comment section. Tó bá dẹ̀ tún ní nǹkan míì tí ìjọba Buhari ṣe tó offer tó gain positively lẹ́nu ìgbà tí Tinubu débẹ̀ náà tó gain bá mi kọ síbi comment section jẹ́ àpàdé ńbẹ̀ járọ̀ mi jọ nítorí Ọlọ́run ẹ má bínú mo ní cold ni o. The direct homage of the disgruntled and the obsessed we feel. Our people in the north should reject these faces and their plots. They have nothing to offer. From the abandoned Barrow Port, Ajaokuta, Lake Chad Basin, refilling and Mambila hydropower, they failed. They came to power when the north was in the hands of terrorists and left it in the joint hand of terrorists and bandits. The northern Talakawa should reject their antics. Oh, ṣé ti rí gbogbo bí géèmù ṣe ń lọ? Ṣé ti rí? Ẹjọ́ ẹ̀yin South géèmù ń lọ, géèmù pọ̀ o. Ìwọ tí o bá mọ bí nǹkan ṣe ń lọ, ìwọ lówó lọ ti yọ ẹsẹ̀ tí o. Ìwọ sì máa wá bí tán ti ń jà Muyideen àti bàbá Gabriel kiri. Bí mo yẹn bá sọ̀rọ̀ yìí láti ṣé àná ni àbí láti jẹta bẹ́ẹ̀ yẹn gbogbo southern governors pátápátá ni wọ́n ń ṣe meeting forum kíní southern governors forum wọ́n ń ṣe meeting lọ́wọ́ o. Ó dà pé Ogun State ni wọ́n ti ṣe àbí wọ́n ṣàṣe ń bì kan ilẹ̀ Yorùbá ṣáà ni so gbogbo géèmù ṣáà ń lọ ṣá ó ti ṣúàjù wípé Yorùbá nation láìpẹ́ láì jìnnà a máa kọrin hallelujah kò ń ṣe àwọn tọ́rẹ́ Bọ́lá tó kìpọ̀ ńlẹ̀ o the real Yorùbá nation gogogogogogo a kú múra o ó yẹ jẹ́ a máa warm up bàbá ṣé ọ̀rọ̀ yẹn yí ẹ ṣó yí ẹ Nàìjíríà ti fẹ́ fàyà wọ́n ti ló máa fàyà wọ́n dẹ̀ ti sọ́nà pé bàbá the responsibility pé bàbá Tinubu ló máa jẹ last president and with the way things ṣe lọ sí ó ti jọ bẹ́ẹ̀ àfi tó ò bá mọ bó ṣe ń lọ lókù ṣé mo wíire àbí mi wíire ìwọ ló dẹ̀ mọ́ jọ̀ọ́ nítorí ọlọ́ṣọ́ ti bá mi subscribe sórí YouTube channel ni support mi now kí ni mo ṣe fún ẹ ṣé wọ́n ni bàbá Tinubu ni ṣé wọ́n lead Nàìjíríà ni ṣé ó wà lára leaders and elders yìí ṣàṣọ̀rọ̀ private life ẹ wetin concern me concern you fún mi support ó ti wálé ayé máyájú bá mi sọ fún friends, loved one, colleagues, family, brother, uncle, cousin, gbogbo ẹ̀. Ó yá ẹ bá mi dọwọ́ bò ẹ bá mi subscribe now. Má gbàgbé láti bá mi like video tó bá wá dọ́dọ̀ ẹ bá mi share títí kó dọ́dọ̀ àwọn màámi àgbàlagbà àwọn dádì mi bá mi sọ fún wọn wípé kí wọ́n play àwọn video wọ̀nyí kí wọ́n gbọ́ bá mi gbé jẹ́ ká jọ gbé wọn débẹ̀ kí wọ́n mọ bí game ṣe ń lọ Nàìjíríà kí everybody máa kóra jọ nísìnyí wípé everything ilé ti yá yes Yorùbá nation to the world.